ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ ń náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Ilé-ẹjọ́ Ghana fi ọmọ Nàìjíríà kan sáhàámọ́ nítorí ètò láti jalè báńkì mẹ́ta. Ọkùnrin Nàìjíríà kan Mazi Okechukwu Augustine ti ilé-ẹjọ́ Accra Circuit Court ní Ghana lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ètò tí àwọn ọlọ́pàá Ghana sọ pé wọ́n fẹ́ fi jalè báńkì mẹ́ta ní agbègbè Lebon, Accra. Àwọn báńkì tí wọ́n sọ pé ẹgbẹ́ náà fẹ́ kọlù ní GCB Bank, Ecobank àti Zenith Bank. Augustine farahàn níwájú ilé-ẹjọ́ ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 yìí lẹ́yìn tí ọlọ́pàá Ghana sọ pé àwọn ti bà ètò jíjà olè náà jẹ́. Gẹ́gẹ́ bí ohun tí ọlọ́pàá sọ fún ilé-ẹjọ́, wọ́n gba ìròyìn kọ̀kọ̀ ní nǹkan bíi aago 11:15 òwúrọ̀ pé ẹgbẹ́ kan múra sílẹ̀ láti kọlù àwọn báńkì mẹ́ta náà. Èyí mú kí ọlọ́pàá rán àwọn ọ̀gá wọn lọ sí agbègbè náà kíákíá. Nígbà tí àwọn ọlọ́pàá dé, wọ́n rí àwọn ènìyàn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ olè ọ̀hún nínú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n dúró sí ibi tó súnmọ́ àwọn báńkì náà. Ọ̀kan lára àwọn ọkọ̀ náà sá lọ nígbà tí àwọn tó wà nínú rẹ̀ rí àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí lépa ọkọ̀ náà, èyí sì yọrí sí mímú Augustine nígbà tí ẹni mìíràn tó wà nínú ọkọ̀ náà sá àsálà fẹ́mi rẹ̀. Ọlọ́pàá tún sọ pé àwọn tó wà nínú ọkọ̀ kejì gbìyànjú láti sá, tí wọ́n sì fẹ̀sùn kàn wọ́n pé wọ́n yin ìbọn mọ́ àwọn ọlọ́pàá. Ìyẹn fa ìbọn yínyìn láàrin àwọn ọlọ́pàá àti àwọn afurasí tí ó sì yọrí sí ikú àwọn afurasí méjì. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, Augustine wà ní àhámọ́, ó sì tún farahàn níwájú Accra Circuit Court nítorí ẹ̀sùn pé ó ní ọwọ́ nínú ètò láti jalè àwọn báńkì ọ̀hún. Ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ fi Augustine sí àhámọ́ títí di ìgbà tí yóò tún farahàn níwájú ilé-ẹjọ́ ní Ọjọ́bọ̀. Nígbà tí ìwádìí ọlọ́pàá ṣì ń lọ, àwọn ọlọ́pàá ṣì ń ṣèwádìí nípa àwọn ọmọ ẹgbẹ́ mìíràn tí wọ́n fura sí pé wọ́n wà nínú ètò náà àti ibi tí wọ́n ti wá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.